lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Sheikh Toliat Ayilara àti bàbá wa ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Ọláoyè. Oríṣiríṣi nǹkan ni mo ti gbọ́, oríṣi ọ̀rọ̀ ni mo ti fetí mi gbọ́ tí mo ti fojú mi kà. Ọ̀pọ̀lọpọ̀ níyan alábòsí ni ọ́, òòdù níwájú, òòdù lẹ́yìn, òun sọ̀tún sósì mọ́ bàbí kan jẹ́ lọ fẹ́ yà, kí a lè fẹ́ kí n ṣe. Ṣé kí n sọ̀tá ọba ní? Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ǹjẹ́ ló dáa kí n sọ̀tá ọba, kí n gbé ọba lẹ́sẹ̀ pé kó bó ṣubú torí ipò jẹ́ onígbàgbọ́ Kìrìsìtẹ́nì ní kí n fi wá sọ̀tá ọba? Kí ló dé tá a fẹ́ ya karambà ní? Èèyàn gbogbo wa inú ayé la sì jọ wà. Àbí kí n ṣe ọ̀tá ìmáàmù torí pé ọba jọba? Sọ̀tá ìmáàmù ni kí n ṣe? N lè sọ̀tá ìmáàmù. Ọba lọ́ba ń jẹ́. Ìmáàmù wọ́n dúró láàyè wọn lọ́tọ̀, wọ́n sì jẹ́ èèyàn tó dáa, wọ́n jọ ọmọlúàbí. Bàbá ọba Ghandi náà wọ́n èsè èèyàn burúkú, kí á ló dé. Iṣẹ́ ọwọ́ àwọn agbésùnmọ̀mí láàrin àwọn méjèèjì ní ń dá wàhálà alẹ̀. Iṣẹ́ ọwọ́ àwọn agbésùnmọ̀mí ní ń dá wàhálà alẹ̀. Kò sí nǹkan tá a fẹ́ ṣe, a lè sọ̀tá ọba, a lè pé tọba bó ni. Ẹ ń bá ní tọba bó ni, ẹ̀gbọ́n tí Yorùbá sọ, Yorùbá ní arọ́ba fín lọ́ba pa. Èmi ò lè rọ́ba fín tèmi o. Ìmáàmù náà sì ni àwọn náà dà gẹ́gẹ́ bí ọba láàyè wọn nítorí pé wọ́n bá lérí gbogbo mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Bó tilẹ̀ jẹ́ pé èmi ò sọ ọmọ Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n kẹ́ ẹ gbọ́ dáadáa, èmi ò lè sọ̀tá ọba Ghandi o láíláí. Ìyẹn sì lè fẹ́nu àbùkù kan ọba Ghandi torí pé àwọn àti ìmáàmù àwọ̀ jọ wà láàrin wọn. Kò sí nǹkan tí ń burú àwọ̀ gbé lẹ́yìn àwọn karambà nìkan tó wà nínú ẹbí Ayilara tẹ́wé tí wọ́n jẹ àti tí wọ́n rò pé táwọn ọ̀jẹ̀ ni ẹ fi ń dá wàhálà alẹ̀. Ẹ̀bẹ̀ tèmi ọkàn bẹ bàbá ọba Ghandi ni pé bàbá ọba ẹ bá ní fojú sùnùkùn wo ọ̀rọ̀ yìí, torí tẹ́ ẹ bá fojú sùnùkùn wo ọ̀tọ̀ ní táyé ọ̀sọ̀ o. Bàbá wa ìmáàmù Dr. Yunus Toliat Ayilara, ẹni ẹ̀rọ dáadáa o. Èyí tó bá yẹ kẹ́ ẹ rìn ẹ túbọ̀ rìn, ibi tó bá yẹ kẹ́ ẹ ti ṣe sùúrù ẹ túbọ̀ ṣe sùúrù. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o. Gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ yín ò ní dàrú lápapọ̀. Ìlú Ògbómọ̀ṣọ́ yóò máa tẹ̀síwájú. Ìlú tèmi náà ò ní rẹ̀yìn. Ó dàbọ̀.